قلبا سائلا ويدا. Who is also my father, and the way of my town is my own father, and the king of my town. Apart from that, is my father. This is very colleague. First of all, I want to apologize to His Royal Highness of our graduation Adenuga for waiting for members to go. This is no yet key of Baba Day, people who want to do something. Wọ́n wá dá wa lẹ́nu wípé àwọn ọmọ wọn ṣáájú mo fẹ́ sọ pé gbogbo àwọn èèyàn pèsè bí èyí tó túmọ̀ sí pé ọba tí wọ́n jẹ ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú pé wọ́n mọ̀ wípé Ọlọ́run máa fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tó wọ́n ò lè fi ṣeré rárá wọ́n dẹ̀ tún dé wọ́n ti ẹ̀ gbowó ẹnìbọ̀dì wọ́n kàn rà jókòó dédé tì wọ́n pé adẹ̀tún ní kọ́ máa bọ̀ lórí àti ìwọ̀n níbi ilé ní mẹ́ta ọmọ ẹgbẹ́ làwọn nítorí àwọn náà fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọmọ náà gbé àwọn sí ibi tí ọ̀rọ̀ tí ní wọ̀ wọ́n létí tó kábíyèsí ẹ ṣe kan sàrẹ́ bá àdúró tí gbogbo gbà sí the general sir Ṣèyí Abíọ́dún kọ̀ọ̀tù àbíbẹ́ẹ̀kọ̀ mo tẹ́ ìrìn àṣà àjọ ló mọ̀ bẹ́yìn náà ẹ̀sìn tèmi ti fẹ́ for general a retired general to come and wait for members to come ẹ̀mí rẹ̀ lè ní ọ̀nà. This is my first time being here. It's a very laudable event. It's an event that really, of course, acknowledges the special month of Ramadan. The special month of Ramadan is a month whereby prayers are answered. It's a special gift by Allah subhanahu wa ta'ala to humankind, or what is prime to Muslims. And it says, it's an opportunity for renewal. And no other religion has that. An opportunity for rebirth. What is incumbent on us is to take the opportunity. Tí ọlọ́run bá fún wa ní ẹ̀kọ́, tá a bá wúlò láàrin dágbò. Ramadan ní ẹ̀kọ́ ńlá ní wọ́n fún wa. Àwọn ìdílé àwọn ọ̀dọ́ máa ń gbé gbogbo gbé àtúntò ẹ̀kọ́ ìtọ́jú yìí gbogbo alọ́nà tó yìí. Ọlọ́run á pa fún wa. Àti Islam bàbá wa gbé ga sí. Àwọn àtàkùn rẹ̀ láti sọ́dún mo máa gbà á lábàbí ẹjọ́ ẹgbòyòjú adáwòwójú ọjọ́ mẹ́ta ló kù sí ìgbẹ́jọ́ méjì ẹ̀dáwòwójú Ọlọ́run sọ gbogbo àdúrà ìwò máa pàdé tí a bá nílò láti kọ́ gbogbo àdúrà tí gbogbo tó kù mílíọ̀nù ni ẹ fi fọ́lọ́ ẹ ti ẹ̀sọ́ fọ́lọ́ fún ọtí mo fẹ́ nì èyí ẹ ṣe ti yín bẹ̀ ẹ fi lé nílẹ̀ fọ́lọ́. Gbogbo ẹni tí ò bá rí títúbá tí ò bá túbá kó tó kú ò láyé kó rí àforíjì Ọlọ́run kò ní rí àánú Ọlọ́run gbà. Allah. Ẹni tó bá sá nídìí ẹ̀ṣẹ̀ òun ló túbá. Ẹni tó bá sá níbi tọ́lọ́run ò fẹ́ tó kọ̀ sílẹ̀ tí ò padà síbẹ̀ tí ò ṣàfojúdi òun ló túbá. Ẹni tó túbá yẹn òun ló lè rá àforíjì. Ẹni tó bá lè rá àforíjì ló lè rá àánú Ọlọ́run gbà. Allah. Kí wá ní Kùránì wí? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Ẹgbọ́ dáadáa o. Bismillahir rahmanir rahim. Wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun. Wọ́n ní wà túbú ila Allahi jami'a. Túbú ila Allahi jami'a. Wọ́n ní jami'a. Lápapọ̀ gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ túbá ni o. Allah. Gbogbo alamọ ohun tó dáa. Gbogbo àwọn alamọ ohun tí ò dáa. Àmọ́ ẹ̀ṣẹ̀. Ibi tí Nàìjíríà délé ní àfojúdi àti ẹ̀ṣẹ̀ ló kó wa débẹ̀. Túbú ila Allahi jami'a. Ẹ jẹ́ kí mo bá àgọ́ ń pariwo ìjọba èyí tó wà ń ṣe ń bẹ̀ ẹ rí
Ọlọ́run sọ pé tẹ̀yìn aráàlú ò bá ti da ẹni tí ò da níyàn lẹ́yìn lórí. Allah. Ṣé bàbá máa wí nísìn á sọ pé Nàìjíríà ò da Nàìjíríà wo ni ò da ọ̀rọ̀ kọ́rọ̀ nìyẹn. Allah. Bàbá kábíyèsí ká máa ṣàdúrà Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe àdúrà yẹn ò ní gbà láéláé. Nàìjíríà ò bàjẹ́. Àwọn tẹ̀wọ̀ Nàìjíríà là ń dá. Àwa ni ká bẹ lóhùn tó túra wá ṣe. Nígbà tó ń bẹ lóhùn pé kọ́lọ́hùn tún Nàìjíríà ṣe, ṣẹlẹ̀ ò sún Nàìjíríà mọ́. Ṣẹlẹ̀ ò mọ́. Atẹgàrí bọlẹ̀ ṣé kò wù? Ṣé òkè láti ń wúṣu ni? Nígbà tá a bá fi ẹ̀bùṣu sílẹ̀, á jẹrà. Bó ṣe ń di odidi, ó ṣe yé wa. Ṣé Ọlọ́run ò gbàdúrà wa? Gbàgùdá ilẹ̀ láti wú, Ọlọ́run ò gbàdúrà wa. Òjò ń rọ̀, inú odò láti ń pẹja, kì í ṣòfurufú láti mú wá. Àwọn sọ pé kọ́lọ̀ ń gbàdúrà. Ọlọ́ni ayú al-mu'minuna. Ọlọ́ni ayú al-mu'minun. Ẹ̀yin tẹ́ ẹ bá gbà mí gbọ́. Ayúwa al-mu'minuna. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé èmi Ọlọ́run lọ́lọ́run. Ayúwa al-mu'minuna. Tẹ́ ẹ bá gbà mí gbọ́, ó ní ẹ tètè padà. Ẹ ronú pé. La'allakum tuflihuna. Ẹ bá fi lè ronú pé ibi pé àdá. La'allakum tuflihun. Ayúwa al-mu'minuna. La'allakum tuflihun. Ẹ padà jèrè ni. Tá a bá ronú pé àdá. Ogun insecurity táwa ń bẹ̀ yọ Ọlọ́run kó wa yọ. Ládùúgbò kan nísìn wọ́n ní táwọn ti níná ó ti lé lóṣù kan ládùúgbò kan tí wọ́n ti níná ó ti lóṣù kan ṣọlọ́run gbàdúrà wa Allah ní ẹ̀yìn ilẹ̀ tíráàbù káàkiri bàbá kábíyèsí ìwọ kọ́ńtírì wo lọ́lọ́run gbàdúrà ẹ̀ tó Nàìjíríà Allah kò nídìí ká lọ bí kankan gbogbo resources tá a lè fi ṣayé gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa Allah a ní mineral a ní iron a ní rọ́bà a ní kòkó gbogbo ẹ̀ la ní. Allah. Alẹ́kọ̀ọ́ ilẹ̀ òrì mọ́ wa lẹ́sẹ̀ ẹ wo ọdẹ àtúndí èèyàn alẹ́ ni tó ní làákàyè tẹ bá dé Amẹ́ríkà lẹ́ni wọ́n sọ pé the best doctor in America ọmọ Nàìjíríà ni. Allah. Gbogbo àwọn dọ́tọ̀ wa ló ń sá lọ. Allah. Tọ́ bá ní èèyàn ní ọpọlọ a ní ọpọlọ. Gbogbo àwọn ọmọ wa nísìn wọ́n ti ń jápa wọ́n ń jápa wọ́n ń jápa bẹ́ẹ̀mi náà ráyè nísìn ṣé mi ní jápa Ọlọ́run ní. Wọ́n takú fìtínà tán láàtú sí bámẹ́ lẹ́bí ìdàgbàsókè mi kò bá. Wàláì níbi tí Nàìjíríà dá dé mo sọ fún yàn ìyàwó mi kan wà l'Amẹ́ríkà ó ní mi síra ìgbà olè ń bọ̀ mo ní mi ò wá nítorí pé bí a ṣe wà lọ́hùn yẹn ẹlẹ́wọ̀n ní sàmọ̀ pé ẹni tó bá wà ní ẹ̀wọ̀n kò lè free abẹ́mọ̀ ṣé bẹ́ẹ̀ mi ṣe ń rìn bíbá mo lè rìn lọ́hùn ṣé mo lè rìn lọ́hùn mi lè rìn lọ́hùn tí bá dẹ̀ lè rìn lọ́hùn tí bá bọ́ sí àsìkò òyìn yín wọn lọ́hùn fìtínà dé. Allah. Oru wa bí oru òmújù òtútù òmújù gbogbo ẹ̀ ṣe wọ̀rùn. Wọ́n takú òfin ìnàtà. Ẹgbẹ́ ìkìlọ̀. Wọ́n takú òfin ìnàtà. Ọlọ́run wá sọ fún wa tá a bá fẹ́ rí ìrọ̀rùn Ọlọ́run ní takú fìtínà. Wọ́n takú òfin ìnàtà. Wàhálà tá a máa ń dálẹ̀ Ọlọ́run ní ká bẹ̀rù ẹ̀ o. Wọ́n takú òfin ìnàtà. Ẹ bẹ̀ problem tẹ̀ máa ń create kalẹ̀ ẹ bẹ̀rù ẹ̀ o. Wọ́n takú fìtínà. Wàláhì làzim wàláhì làzim àdá Ọlọ́run mọ̀. Àwọn ẹ̀ṣẹ̀ hẹ̀rìmọ̀ là ń ṣe à ń bú àwọn politician àwa followers mo ṣe wá sí kan ní àná mo ní àwa followers kan lórí ibú torí àwọn làwa là ń kọ́ àwọn politician ló lè ẹ sọ pé bóun ló ti jẹ́ nígbà tó ọmọlúwàbí gbà kó ti tó náà lọ ṣe chairmanship gbogbo kọ́tà ìbómi ṣe ń yọ oúnjẹ bóde òun gbogbo drainage òun fẹ́ ṣe òun fẹ́ ṣomi tó yẹ ká wá gbé débẹ̀ àwọn pé sọ̀rọ̀ pé wà lá gbé ẹ débẹ̀ tóṣù wá parí
àwa tá à ń pera wa ní leader tá a ti kọ́kọ́ ní kó mú percentage wá. àwọn tó wá jẹ́ followers bí ìyàwó wọn bá bímọ ilé olóṣèlú ni bí wọ́n bá fẹ́ bí ìyàwó wọn bá bímọ ilé olóṣèlú. لا تصيبن الذين ظلموا منكم خافة الله أكبر. واعلموا أن الله شديد العقاب واتقوا فتنة واتقوا فتنة. ọ̀rọ̀ tí wọ́n sọ lọ yẹn wàláhì ìbínú Ọlọ́run ni o. bí mo ṣe wà mí báyìí nísìnyí bí owó bá pẹ̀mí pẹ̀lú yín pọ̀ tí n bá ṣì tì í bí ìdájọ́ Ọlọ́run. nígbà tí èsì ẹ̀ bá máa dé kì í ṣe tó dá wàhálà yẹn lẹ̀ nìkan ni ó jìyà ẹ̀ yóò tabara lé yóò tabara òkú ló túmọ̀ yìí pé tó o bá dá wàhálà lẹ̀ nígbà tí èsì bá máa dé ọmọ ẹ̀ máa jẹ́ mẹ́ àrọ́mọdọ́mọ ẹ̀ máa jẹ́ mẹ́ sáwọn ló dálẹ̀ ni ó ti gbọ́dọ̀ ṣúra ṣé bí tọmọ owó là ń sọ yìí tó bá jẹ́ pé ṣe làwọn bàbá wọn fi owó ọlá tí wọ́n nígbà náà tó fi bayé jẹ́ tó hàn fẹ́ káwọn ọmọ àdúgbò jéèyàn àìmọye ẹni tó ti pa bàbá wọn gùnkè tí wọ́n fẹ́ káwọn ọmọ àdúgbò jéèyàn tó ń gbá wọn mọ́lẹ̀ wọ́n máa ṣí ìwé tọ̀wọ́n ọmọ wọn náà lẹ́ni. torí pé tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ sọmọ ló dáràn yẹn bàbá ló dà bàbá sì ti lọ ọmọ náà máa kéré. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله gbogbo nǹkan lẹ lágbára lórí ẹ̀ lágbára lórí Ọlọ́run o. ó ní wa'alamu ẹ lọ mà. واعلموا أن الله شديد العقاب. ìpadàbọ̀ Ọlọ́run lágbára ìyà tó ní agbára wà lọ́dọ̀ ẹ̀ tọ́lọ́run bá dé ìyà ọwọ́ Ọlọ́run ju tẹ̀dá lọ tẹ́ẹ̀dá bá ń fi ìyà jẹ tó wá lóhùn ní fìẹ́lẹ̀ tẹ́ẹ̀mí ẹ̀ bá bọ́ ṣebí yóò fìẹ́lẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ń fi ẹ̀yà jẹ ẹ̀dá láyà mútu fi yá wà láyà àyà ni ó ní jókòó òsì ní jáláyè tẹ́yìn ò ní bọ́mọ́ Ọlọ́run lọ́wọ́. وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا. tó bá ti wá jì sínú odò yẹn ó wá fẹ́ yọ ń bẹ̀ gẹ́gẹ́ bí ànábì Yunus kó. وقلت استغفروا ربكم إنه كان غفارا. وقلت استغفروا ربكم إنه كان غفارا. bó bá fà tí ò bá tóra wọn yẹra ẹ wò ayé ò sí ẹ tó bá le tó bá ba ayé kọ́ ló ń dààmú ẹ n tó wà lọ́wọ́ ẹ ó tó ẹ jẹun àfọ́fọ́ ara ẹ nì bó bá le tó bá ba ìwọ ló da ìrìn àjò rẹ rú padà sọ́dọ̀ Ọlọ́run. gẹ́gẹ́ bí Ànábì Nuhu ṣe sọ fún wọn jẹ pé padà. وقلت استغفروا ربكم àwọn àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run. إنه كان غفارا. òun gan ló kájú ẹ̀ láti ṣàforíjì. òun gangan ló lè ṣàforíjì. إنه كان غفارا. tá a gbọ́dọ̀ wá sí kò sẹ́ni tó lè yọ wá mẹ́ àfọlọ́run nìkan. ẹ jẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ká tọrọ àforíjì táwa tọrọ yìí kì í ṣe ohun tá a tọrọ tá a tún padà síbẹ̀. tá a tún bá láàárọ̀ tá a tún padà síbẹ̀ lọ́sàn-án rárá. يرسل السماء bàbá ti fi lè tọrọ àforíjì àforíjì yìí يرسل السماء Ọlọ́run wa máa sọ̀ kalẹ̀. عليكم مدرارا. nílọ́pọ̀ ní dọ́bùdọ́bù yóò máa sọ̀ kalẹ̀ fún yín láti sọ́mọ̀ ìjẹun wà bọ́ sí rọrùn òjò tẹ́ni pé ó ń rọ̀ yẹn sómi lásán lẹ pé ni sómi ni òjò ló ń yẹ gbogbo tí ń jẹ àrísìkí ẹ̀dá
gbogbo tá a fi ń ṣe àìsìkí tá a fi ń sọ̀rọ̀ inú lẹ́lẹ̀ ló wà o owó tá a ná inú lẹ́lẹ̀ ni oúnjẹ tá a ń jẹ inú lẹ́lẹ̀ ni aṣọ tá a ń wọ̀ inú lẹ́lẹ̀ ni ilé tá a gbé inú lẹ́lẹ̀ ni mọ́tò tá a gùn iyẹ̀pẹ̀ náà. فقلتم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا. ọlọ́ni màá wá máa ṣe fún yín nípele nípele orú mú o gbogbo ara mi ti bàjẹ́ o ẹ̀ṣẹ̀ ni tí òjò bá rọ̀ ẹ̀wò bára ṣe ń tù wá ẹ̀wò bára ṣe ń tù wá tí ọlọ́run bá fẹ́ bínú sẹ́dá èyí ó sì tán AC yóò tán fáànù yóò sì tún máa làágùn gbogbo ó tún máa gbóná ẹ̀ṣẹ̀ ni nígbà míì tọ́lọ̀ máa lọ kó dáa kò burú wọ́n á tilẹ̀kùn wọ́n á ti wíńdò wọ́n á ti gbogbo ẹ̀ èyí ó sì tún máa pariwo pé òtútù mú mi èwo la fẹ́ ṣe mẹ́ ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá túbá gbogbo ẹ̀ máa bọ́ sí ọ̀rọ̀ fún mi. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين. ọlọ́ni wọ́n yóò dédé bí àmúwá. ọlọ́run ní èmi ọlọ́run gbà tẹ́ ẹ bá túbá tí n bá forí jì yín tán àìsìkí yín yóò wá máa bọ́ sí ọ̀rọ̀. ẹ rí owó ná ẹ rí fọyàbalẹ̀ ẹ rí dùnnú ẹ rí àlàáfíà àwọn èrè jẹ tí ń bẹ níbi kéèyàn túbá nìyẹn. lẹ́yìn náà wà bá ní ọlọ́run ní mi nífà ọmọ yín dààmú yín. ẹ wà á rí fọkànbalẹ̀ lára ọmọ yẹn tó nǹkan mi ń dùn mí nínú. ẹ gbọ́ nígbà tẹ́yìn náà bára yín jẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní èrè òbí náà lọ́mọ ìdùnnú òbí lọ́mọ tí ọmọ yẹn bá ń ṣe dáadáa ara àwọn òbí á sì máa yá inú wọn á máa dùn ṣùgbọ́n tí ọmọ bá jẹ́ onífìtínà gbogbo àrùn ló máa ṣòbí ẹ̀. lẹ́yìn náà wọ́n banú ọlọ́run ní ti bá foríjì yìí ẹni tó sáré tí ò bímọ yóò sì bímọ lásìkò tí ò rò kàn ọlọ́run ní èmi mú wa ń di gbogbo ẹ̀. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات. ọlọ́run ní ìyẹn láyé o mo tún wá ní reward fẹ́ni tó bá túbá. ويجعل لكم جنات. reward táyé nìyẹn reward tàlìkíámà ọlọ́run tó bá di àlìkíámà ọlọ́run ní mi ní jẹ́ kí ìnira fọwọ́ kàn. istigfar wàlúùláì làzim àṣírí ńlá ni ìkànnà wòlíì ọlọ́run kan èèyàn mẹ́ta lọ bá nígbà tó ń dọ́dọ̀ ẹ̀ kí ló wí alákọ̀ọ́kọ́ ó sọ fún yín pé ìwọ àfa wa ìlú le àtijẹ àtimú ó mà nira àtijẹ àtimú mà nira ó ní wàkútù stekfurula lọ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Stekfirullah. ìjẹba lọ nígbà tójú yóò sáà ẹlòmíì bá dé nígbà tí yẹn dé wọ́n sọ pé àfà òjò rọ̀ o òjò tí ò rọ̀ yìí ìnira ló mú wa o ó ní lọ máa tọrọ àforíjì. Stekfirullah lọ máa tọrọ àforíjì. ẹ máa wo ẹni tó fẹ́ tó ń tọrọ àìsìkí tó ní ìjẹ́ ìmú òrọ̀rùn ó ní kó lọ tọrọ àforíjì. ẹni tó dé tó sọ pé òjò rọ̀ àìrò òjò kò jẹ́ kí nǹkan ọ̀gbìn ṣe dáadáa ó ní lọ tọrọ àforíjì. ẹnì kẹta wá dé ó ní òun ti gbìyànjú òun ò rọ́mọ bí òun ò lóyún àárọ̀ dalẹ́rí. Wallahi lazim ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ òdodo ni gẹ́gẹ́ bí tọ́pìkì tẹ̀ mú wa ẹlòmíì fojú di astagfirullah ó ń fo ó. فقلتم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال والبنين ويجعل لكم جنات
ẹnì kẹta wá débẹ̀ ó lóun ò bímọ òun ò lóyún àárọ̀ dálé rí mo ti gbìyànjú àfa máa dáná àfa ni lọ máa tọrọ àforíjì lọ máa wá àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run gbọ́dọ̀ torí fún wọn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì gba ohun tá a fà wí wọ́n sì ń ṣe gbogbo ohun tó sì ń fẹ́ ó sì bó ṣe rọrùn. nǹkan tó ń jẹ́ àforíjì kì í ṣe pé ká kò sọ pé àṣàkàfúnláì ká wá máa ṣẹ̀ ká máa ṣe nǹkan tó lọ́wọ́ ò fẹ́ ká là ń tọrọ àforíjì Ọlọ́run ò foríjì wa a gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́. ìtumọ̀ ni pé ohun tó lọ́wọ́ ò fẹ́ tó lọ́wọ́ kọ̀ pé kò dáa ká jìnnà sí. ففروا إلى الله إني لكم نذير. Ọlọ́run wá sọ pé ẹni tó bá tọrọ àforíjì yẹn ó ní yóò máa rí àlùjánnà tó bá gba tútú báyìí á rí àlùjánnà tó máa rí yìí àlùjánnà tó yẹ kó òru òní mú bẹ àwọn akérèmọdò yóò máa sùn ní abẹ́. الله ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. ẹ wá gbọ́ tajannab عن الفحشاء ولا سيما زنا. ríran ni. تجنب عن الفحشاء ولا سيما زنا. ọ̀rọ̀ yẹn o ohun tó ń fa ẹ̀ṣẹ̀ nìyẹn o. Allah. téèyàn bá fẹ́ pé kò ń ṣe sìgìbárò kọ́lọ̀ ń foríjì ó gbọ́dọ̀ jìnnà sáwọn nǹkan tí mo fẹ́ wí. تجنب عن الفحشاء tajannab anil fasad. ولا سيما زنا. tajannab anil fasad ìwà ìbàjẹ́ عن الفحشاء. ìwà tí ò dáa ẹ jìnnà sí. inú club láwa yìí oríṣiríṣi ìwà ló wà ní club kábàlà wa sọ lọ́dọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi ìwà ló wà ní club èyí tó bá dá mẹ́ẹ̀ ní kẹ́mú ìwà kan lélẹ̀ eléyìí dàbí ò dáa. تجنب عن الفحشاء tajannab anil fasad ẹ jìnnà sí ìwà tí ò dáa. ولا سيما زنا. burú jù mbẹ náà ní ṣìnà ẹ má gbé obìnrin olóbìnrin wá kílọ̀bù ẹ má gbé obìnrin olóbìnrin wá kílọ̀bù o lè wá kílọ̀bù wá relax tó o bá wá kílọ̀bù o lè gbéyàwó ẹ wá o lè wá meeting. o lè wá meeting relax club báwa ṣe ṣe ti wá ń bíbá yìí ni wàláì club èèyàn ń lọ club kó lọ relax pray ó ń lọ èèyàn máa lọ sí club láti ibẹ̀ lọ máa dùn. Allah. tó bá ní ibi tó ti jókòó tẹ̀tí jọ ń discuss together èmi pẹ̀lú ọ̀túnba kí ló kọ́ bàbá lọ́ọ̀yà yìí náà bàbá lọ́ọ̀yà yìí ni. تجنب عن الفحشاء ولا سيما الزنا. I think for more than 15 years now, it was first initiated by Professor Ijebu Ode of blessed memory. And since that time, the club has made it a tradition that during the Ramadan, we usually have the annual tafsir lecture, inviting people. Yeah. Has been our preacher for a long time because we consider him as a gentleman and is vast in Islamic knowledge. So we have no difficulty in calling him every year. He has been always been very good, and we have a lot to learn from him every time. Today again, we are planting. Has taught us a lot of lessons. You know, this is Ramadan period, and we have come for the Ramadan lecture. So all our sins, all our misdeeds, all our inadequacies, is telling us and is teaching us not to go back to it. We should ask for forgiveness, and Almighty God will surely answer our prayers. Gbogbo tó bá wa sọ náà ni lórí bá ṣe máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Báyìí máa tọrọ ní ìṣẹ́jú ló yẹ kẹ́dà máa tọrọ àforíjì nítorí pé àmọ̀gbà tí kú lè dé. So ìṣẹ́jú là ń ṣẹ̀, bá rìn, bá sọ̀rọ̀, a máa ṣẹ̀,
àfi ká máa tọrọ ìdáríjì ní ọ̀dọ̀ Ọlọ́run k'Ọlọ́run kó foríjì wa. Ní Ijebu Ode club àkọ́kọ́ ẹ̀kọ́ rẹ̀ annual lecture ni a dẹ̀ ti bẹ̀rẹ̀ yín sìn for more than 15 years. So Professor Abiodun Ojo of Blessed Memory àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Ijebu Ode club. Láti gbà yẹn ó dẹ̀ ti wá di tradition fún wa ní Ijebu Ode club ní ọdọọdún kí a máa ṣe annual Ramadan lecture during the Ramadan. We really learn a lot. The missioner talked about that we should not be backbiting. We should be good to others as we want others to be good to us. There are so many things that we really learn that will change our lifestyle, the way we relate to people around us. So that's that. Orúkọ mi ni Ọmọọba Adébùkọ́lá Olúdaniels. Okay, lecture that ṣe ní Ijebu Ode club lẹ́nu. Gẹ́gẹ́ bí second vice president of the club, ẹni tá a pè wá missioner láti wá bá wa sọ̀rọ̀. Olórí ọ̀rọ̀ àti nǹkan tá a kọ́ bẹ̀ lẹ́nu ni pé ká má máa run èèyàn down. Ká má delight in running people down, talking bad about people. Ká sọ̀rọ̀ dáadáa nípa èèyàn. Tá a bá ń bring èèyàn down, wọ́n máa ń sọ pé téèyàn bá stop láti máa bàyàn jẹ́, ìgbà yẹn lọ́ṣẹ̀ṣẹ̀ máa bàjẹ́. So lára àwọn ìwà tá a kọ́ nìyẹn léni pé ká máa ṣe dáadáa sọ́mọlàkejì wa. Ẹni tí ò bá ní ká fún, especially nígbà Ramadan yìí, tó bá kù díẹ̀ káàtó ká máa ṣàánú torí k'Ọlọ́run náà lè foríjì wa. It's feeling and well-organized program. The scholar that gave the lecture was a well-known sheikh, the missioner of Ansaruddin Society of Nigeria, Sheikh Alhaji Imam Oredipe Mustafa. He gave us a very scintillating Ramadan lecture, which was well delivered and well received by all members. ومن ضل فإنما يدل عليها ومن ضل فإنما يدل علي وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله